Yorùbá lárugẹ. Bá mi gbé Yorùbá lárugẹ. Yorùbá nation tiwa. Ọlọ́run ló fi kẹ́ wa. Ilẹ̀ tó ń sọ fún wàrà lóyìn. Olódùmarè ló fi fún wa. Látọ̀yọ́ tó fi dèbò. Látẹ̀gbà dé Jẹ̀bú. Àkókò àti Èkìtì. Ìgbómìnà Ọ̀ṣun o. Ìkálẹ̀ àti Ìlàjẹ. Ògùn àti Ṣẹ̀kírì. Gbogbo Yorùbá pátápátá. Báwo gbé Yorùbá lárugẹ? Orílẹ̀-èdè tuntun tó wọlé dé o. Orílẹ̀-èdè tuntun tó wọlé dé o. Ẹ bá wa gbà Akíntóyè lárugẹ. Ẹ bá wa gbé Sunday Ìgbòho lárugẹ. Àwọn akíkanjú ọmọ Yorùbá. Ẹ bá wa gbé Yorùbá o lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ẹ bá wa pín ànípẹ́ bẹ̀rẹ̀ a fẹ́ tètè bẹ̀rẹ̀ lélẹ́yìí. Ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ń gbénú mi ṣùkùṣùkùṣùkùṣùkù. Okay. Yorùbá nation kóde wọ̀lú ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Yorùbá nation kóde wọ̀lú ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Yorùbá nation ti kórè wọ̀lú ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Yorùbá nation kórè wọ̀lú ìrèdè. Ẹ jẹ́ kí n máa pàṣípò yìí kí bàbá wa Akínlóye Adégòkè, mo kí Ṣó Ẹ̀tàn Kazeem, mo kí yín o pé ẹ káàbọ̀. Ọlábísí Sànúsí, mo kí yín o. Wàsíù Àyìndé, mo kí yín o. Wàsíù Àyìndé Mọ́gàjí, mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò. Kò sí ìyà fún wa mọ́ o, ìrèdè ìrèdè. Yorùbá nation ti dé o, ìrèdè ìrèdè. Ló kórè wọ̀lú, ó kórè wọ̀ Yorùbá, ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Ẹ wá bá wa pín, ẹ jẹ́ kó lọ. Màmá mi, ẹ ti bá wa pín, ẹ ti ṣí ẹ. A fẹ́ fi àkókò ṣòfò náà ló jẹ́ ká ń tẹnu mọ́. Ẹ jẹ́ ká lọ kọ́ńtẹ́mù wa straight. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ọmọlúkà lórúkọ tèmi ń jẹ́, orúkọ mi kò pé méjì. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbà, mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin obìnrin. Adéjọkẹ́mi Adédàpọ̀, ẹ̀yin tèmi kò ní bàjẹ́ fún yín, kò ní burú fún yín láéláé. Ọ̀rọ̀ ń gbénú mi, mo fẹ́ sọ̀rọ̀ lénìí, ṣùgbọ́n mo máa rọra sọ ni torí pé tí n bá sọ bó ṣe rí àti wípé ẹ̀yin tẹ́ ẹ ti mọ Ọmọlúkà ẹ mọ̀ pé tèmi ò bá ṣe ìwádìí ọ̀rọ̀
fínífíní mi ò ní wá sọ torí ó máa jẹ́ nǹkan àbùkù kan sọ pé ó kàn sọ̀rọ̀ jáde at the end of the day kan máa gbọ́ pé kò dẹ̀ rí bẹ́ẹ̀ o ẹ bá wa share message yìí kó lè lọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ sílẹ̀ torí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀rọ̀ yẹn máa lu jáde nígbà ó bá wá jáde síta gbangba tán ẹ wà máa sọ pé Ọmọlúkà dẹ̀ sọ̀rọ̀ yìí o ẹ máa bá mi pín Ọláìtàn Afọlábí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ máa bá wa pín ẹ ṣí ẹ jẹ́ kó lọ tẹ́lẹ̀ mo máa sọ pé tí ẹ bá ti wọ 50 lórí kinní yẹn mi ò ní bẹ̀rẹ̀ program but this time around tí ẹ bá ti wọ 50 yẹn ẹ mọ̀ pé mo ti wá fara dà tí ò bá ti tó 50 I will start the program òun ló jẹ́ ń bẹ̀rẹ̀ anthem bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín yìí tí ẹ bá ti jẹ́ kí àwọn audience kan wọ 50 I won't take it I won't say it ṣùgbọ́n àṣírí ńlá kan tú jáde tí ẹ tí ì mọ̀ ẹ má ròyìn pé eléyìí tí Saheed Ọmọbọ̀tá sọ ni kì í ṣòun rárá nǹkan kan ń gbóná fẹ́lifẹ́lifẹ́lifẹ́li mi ò ní sọ ohun tó tí ì ṣẹlẹ̀ fún yín ẹ máa ṣí ẹ̀bẹ̀ yẹn jẹ́ kó ẹ pín ẹ ṣí ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó lọ kẹ́dẹ̀ máa like ẹ máa love ẹ má jẹ́ kó ráyè flag wa ẹ máa love ẹ máa like ẹ kẹ́ ẹ máa pín ẹ pín sáwọn groups ẹ jẹ́ kó lọ ẹ gbọ́ ẹ pín ọ̀rọ̀ ń gbénú mi rẹ́rẹ́ fẹ́rún ọmọ Yorùbá rẹ́rẹ́ fẹ́rún àbẹ́gbọ́ ẹ̀gbọ́n tí mo sọ ẹ máa pín ẹ pín sí groups ẹ pín àṣírí ńlá ọmọ Yorùbá bọ́nà bá jìnnà adópin o mo ti sáré mo dópin aré mi dẹ̀ ti jìyà mi dópin ìyà o mi ti sún mi ti kàn ògiri ó màmá dígbẹ́ ẹyin tọ́ lọ́tẹ̀ yìí mọ́ o. ẹ pín ẹ jẹ́ kó máa lọ tí ìpín débi tó yẹ kó dé 30 láti fún 30 ó kéré àṣírí ti ń tú báwo ni àdúrà yín ṣe fẹ́ gbà àdúrà tẹ́ ń gbà lórí ọ̀rọ̀ ìran Yorùbá báwo ló ṣe fẹ́ gbà tí àṣírí ò bá máa tú àṣírí ìkọ̀kọ̀ máa sọ déndé ọ̀rọ̀ fún yín lénìí máa pẹ́ tú pẹ́rẹ́pẹ́rẹ́ mo ń bọ̀. ọjọ́ ayọ̀ sún mọ́lẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ṣe fẹ́ gbọ́ mo ti kọ́ nínú tọ́pìkì mi ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ooo ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ooo mi ti dé mò ń bọ̀ ẹ pín ẹ máa pín tá a bá ti wọ nọ́mbà tí mo fẹ́ máa sọ tí mo fẹ́ sọ. Ó di láéláé kan bá ó mà di láéláé kan bá Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan. Wọ́n ní Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkankan ọ̀rọ̀ ló jẹ́ ọ̀rọ̀ ní àwọn bàbá tó kọrin tó ti kọ́ sẹ́yìn wọ́n mọ tán rí kan tó sọ gbogbo àwọn tán sọ nínú ọ̀rọ̀ wọn ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa share ẹ̀yin YouTube ẹ share program yìí ẹ share ẹ jẹ́ kó lọ ẹ bá mi pín jáde ẹ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ ẹ like ẹ love ẹ kẹ́ jẹ́ kó lọ mo fẹ́ sọ ọ̀rọ̀ kan fún yín ọ̀rọ̀ tó ń bọ̀ wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ò tí ì tú sí gbogbo ayé tí gbogbo ayé ò tí ì gbọ́ ó ní mo fẹ́ sọ fún yín lénìí ẹ mọ Ọmọlúkà náà èmi ò ní sọ̀rọ̀ láìsí pé mo bá wádìí òtítọ́ mo fẹ́ sọ fún yín pé nǹkan báyìí ń bọ̀ wá ṣẹlẹ̀ ṣùgbọ́n o ẹ gbọ́dọ̀ jẹ́ kí yẹn discourage yín tẹ́ bá ti jẹ́ kó discourage yín all the pọ́n. ẹgbẹ́ Ọláwálé Ọládèjì you are welcome. ẹ má dájà sílẹ̀ o ẹ rántí àtọmọdọ́mọ. Ọláìtàn Afọlábí ẹ bá mi pín. Ẹni tí rẹ̀ mú bọ̀ o. Kẹ́dùrò mọ̀. Arise and shine. Ẹ jẹ́ kí wá sọ̀rọ̀ fún yín now. Ẹ wá máa pín ẹ jẹ́ kó máa lọ. Ìkìlọ̀ ńlá ló jáde fáwọn ọmọ Yorùbá. Ẹ tó bá létí ni kó gbọ́. Ìṣẹ̀lẹ̀ ńlá kan fẹ́ ṣẹ̀. Ìṣẹ̀lẹ̀ ńlá kan ó máa ṣẹlẹ̀.
kò gbọ́dọ̀ discourage ẹ̀yin ọmọ Yorùbá. Rẹ́rẹ́ márùn-ún ẹni tẹ́ ẹ̀ lérò rárá, ẹni tẹ́ ẹ̀ lérò lára àwa tá a jọ ń agitate fún Yorùbá nation, ó máa gbà bọ̀dé, ó tiẹ̀ ti gbà á, àṣírí ti tú already. Ṣùgbọ́n ọ̀dàlẹ̀ ṣé kí ni? Ọ̀dàlẹ̀ balẹ̀ kú. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ gbọ́dọ̀ wà discourage. Mo ti sọ fún yín, anybody can be, kò sẹ́ni tí ò ní price. Kò sí ẹni tí ò ní price. Tí olúkálukú kàn jura lọ ni. Mo sọ fún yín sí, lágbájá, mo trust ẹ, I trusted every one of us that don't agitate fún Yorùbá nation. But máa guarantee yín wípé tó bá débi kinní kan, àwọn kan máa dalẹ̀. Ó ti farahàn sí iye wọ́n ti ń dalẹ̀ o. Ṣùgbọ́n àti ìní sọ orúkọ pé lágbájá ni tàbí tàmẹ̀dù, ẹni tẹ́ ẹ̀ tí ẹ̀ lérò ni. Ẹni tẹ́ ẹ̀ expect. Rẹ́rẹ́ márùn-ún mi tí ì sọ̀rọ̀ mú bọ̀ ẹ̀yin ọmọ Yorùbá. Rẹ́rẹ́ márùn-ún Yorùbá. Bàbá Ògúndé kọrin kan, ó ní ẹ wá o, ẹ wá gbóhùn agogo idẹ o. Ara mi ẹ jí a máa fúnra, ẹ jára máa fún ni. Ìfúnra lógun àgbà o, ìfúnra lógun àgbà. Torí wípé ilé òfúnra ilé jóná, pánsá òfúnra kò àbí agbọ́n òfúnra kò lóyin, ọ̀bọ òfúnra kò dènìyàn. Àgbà tí ò mọ̀ pa kí ó bojú ọ̀run wò, kó mọ̀ para ilé ẹni ní í ṣe ni. Ayé ooo, ayé dohun àìní ìtumọ̀. Yorùbá, eléyìí máa mì yín gidi. Eléyìí máa mú kọ́pọ̀lọpọ̀ sọ pé mi ò ṣe mọ́. Mi ìfẹ́ kẹ́ gbọ́ anything lẹ́nu ti Ọmọlúkà, mi ò ní dárúkọ. But on a norm, mo ti sọ̀rọ̀ fún yín sí, ó yẹ kí ìyẹn gan kó tó prepare yín sílẹ̀. Èmi ti prepare ara mi sílẹ̀. Anybody can disappoint you. Anybody can be bought. Kò sẹ́ni tí wọ́n ò lè rà, including Ọmọlúkà fúnra rẹ̀. Kò sẹ́ni tó ò lè rà. Determination ní kókó, ìpinnu ni. Everybody has price. Kò sí ẹni tí ò ní price tiẹ̀. Wọ́n á gbé ẹ jókòó. Nígbà tó obìnrin kan wà ńgbà yẹn, a máa bá àwọn ìjọba, ó bá wọn pò, obìnrin ni o, very young lady. Ó bá wọn pò, wọ́n wá rí i pé lè ọpọlọ ẹ pé gidi, á bá tiwa jẹ́, tá a bá tètè ṣe nǹkan. Wọ́n gbé jókòó, what is your price? Name it, let us know. Wọ́n dẹ̀ jọ sọ at the end of the day, wọ́n jù sí Nigerian Port Authority. Láàárín ọdún bíi 4, ó ya wèrè nínú owó, ó gbàgbé ní tó ń jà fún. Ẹ̀fẹ̀kúnnù ló lóun jà fún o, ó gbàgbé. Ẹ gbàgbé bóyá ẹnìkan ń jàjà kan fún wa. Ẹ má ṣì mí gbọ́ o, mi ò sọ̀rọ̀ lọ́dọ̀ olóyè o. Kì í ṣe pé mo ń sọ náà pé dandan mo trust olóyè dé sàlẹ̀. Mo ń sọ, mo dẹ̀ tún sọ, everybody has a price. Ṣùgbọ́n mo ń sọ ó gba ẹnu mi ní gbogbo ìgbà pé olóyè tèmi mọ̀, Sunday ọmọ Adéyẹmọ, mi ò mọ ohunkóhun tó lè mú kó da ìran Yorùbá. Ó máa ń sọ lọ́dọ̀ tèmi pé kàkà tó wọn fi da Yorùbá, kóhun kúkú máa lọ. Èmi náà dẹ̀ máa ń sọ tó máa mú mi dalẹ̀, kí n kúkú máa lọ, so that orúkọ yẹn ò ní bàjẹ́. Ṣùgbọ́n àwọn kan ò rò bẹ́ẹ̀. In táwọn kan ń rò ní tiwọn ni wípé ayé là ń ṣe ká tó ṣọ̀run. Ẹni tẹ́ ẹ̀ lérò, tẹ́ ẹ̀ expect, ó ti gbẹ̀yìn, ọ̀nà ti gbẹ̀yìn yọ sí o. Tó dẹ̀ jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́, mo ti sọ fún yín, mi ní dárúkọ àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Tẹ́ ẹ bá gbọ́, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa wà discourage pé mi ò ṣe mọ́. Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi ń sọ ilé fún yín ni kẹ́ ẹ lè prepare ara yín sílẹ̀ pé no, it is bound to happen. Kò lè ṣe kírú ẹ má ṣẹlẹ̀. Nínú ìjà òmìnira, ẹ rí ọlọ̀tẹ̀ tá a máa bá yín jẹ, tá a máa bá yín mu, tá a máa bá yín ná, tá a máa bá yín lò, tẹ́jọ máa wọlé, tẹ́jọ máa jáde, tó dẹ̀ jẹ́ pé òun ló máa gbé gbogbo ń tẹ́ ń ṣe, tá a máa lọ sọ fáwọn ọ̀tá yín. N tó ń pè ní ìjà òmìnira nìyẹn. Challenges, obstacles, trials. Kò lè ṣe kírú ẹ má sí. Ibi tẹ́ ẹ fojú sí, ọ̀nà tí ń bábẹ̀ yọ. Olúwa Ọlọ́run ọlọ́lá o, Yorùbá. Ọ̀rọ̀ mi ò ní pọ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má wà discourage tẹ́ bá gbọ́ o. Ẹ mọ̀ pé àwọn kan ò rán yàn. Tó bá ti ń gbọ́ gbáàs bí eléyìí, wọ́n máa fọ́ jáde ní gbọ́rọ̀rọ̀, wọ́n á dárúkọ. Wọn ò ní ṣe ìwádìí, wọn ò ní tiẹ̀ fẹ́ mọ̀. Wọ́n á sọ kí dẹ̀nà torí ẹ̀ ń ṣe kán lè rí èrò. They are looking for crowd.
wọ́n wá kí àwọn èèyàn lè wò wọ́n dáadáa. I am not for that. Mo lè máa appeal sí yín pé ẹ share program mi, ẹ subscribe, ẹ ṣe, kò sí tó burú bẹ̀ tí bá sọ. Ṣùgbọ́n I am not doing this because I want you to subscribe or I want you to watch my video. Àwọn kan wà tó jẹ́ wípé tó bá ti ń délẹ̀ gbọ́n wọ́n á sọ̀rọ̀ fún yín. Ṣùgbọ́n èmi o, àní gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ tèmi. Èmi kàn ń prepare yín sílẹ̀ ni pé tó bá ti lu aago gbọ́n, ó dàbí nǹkan tí Saheed ṣe láìpẹ́ yìí náà. Tí gbogbo èrò jáde wọ́n ṣe àwa ti gbọ́, but kò dìgbà tí n bá bọ́ sí gbangba kí èmi ṣẹ́rí bọ́lọ̀ ń ṣe fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tó bá délẹ̀ máa wò ó ṣé lè ṣe é sọ ni tàbí kò ṣe é sọ, ṣó lè ba nǹkan jẹ́ tàbí kò lè ba nǹkan jẹ́. Ìdí nìyẹn tí mo ṣe rọra mú lérè fèé. Àwọn tó bá fẹ́ sọ ẹ jẹ́ kó lu, tó bá ti lu ó dẹ̀ máa lu tòró ti lu already. Àwọn tó lè sọ ẹ jẹ́ kan sọ, èmi ń prepare yẹn ni because kò sí bẹ́ẹ̀ ṣe máa gbọ́ tẹ́ ẹ̀ ní wà discourage. Mo sọ fún yín ni ẹ máa wà discourage lọ́pọ̀lọpọ̀ ni pé mi ì ṣe mọ́, mo yọwọ́ mo yẹsẹ̀, ìtẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín máa sọ nìyẹn. But ṣé ìtorí ìtẹnìkan lẹ ṣe ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation ni? That is why ọ̀pọ̀lọpọ̀ mi fẹ́ nail mi tán fẹ́ kó handcuff sí mi lọ́wọ́. Ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ ni mo sọ pé mi ò fẹ́ràn Ìgbòho. Kí ló dé? Nítorí statement mo sọ pé mi ò torí Ìgbòho ṣe Yorùbá nation. Ìgbòho ò torí tèmi ṣe Yorùbá nation. Ìtorí pé kó ba lè dáa fún ìran Yorùbá ni Ìgbòho ṣe ń ṣe Yorùbá nation. Ìtorí kí ìran Yorùbá lè bọ́ lóko ẹrú ni èmi Ọmọlúkà ṣe ń ṣe Yorùbá nation. Kì í ṣètorí ẹnikẹ́ni, kì í ṣètorí Tinubu, kì í ṣètorí tẹnikẹ́ni. Ìbá ṣe Ọbásanjọ́ ni, ìbá ṣe olóyè, ìbá ṣe Erelu Àbíkẹ́, ìbá ṣe Kóìkí, ìbá ṣe. Mi ò torí ẹnikẹ́ni ṣe, mò ń ṣe torí títí ara mi àti torí ìran Yorùbá tó ń bọ̀. Ìtorí tí olóyè dẹ̀ ṣe ń ṣe náà nìyẹn, Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Tí ojú òde ní tì ní gbogbo ọ̀nà tó jẹ́ pé nípa orí ọ̀fẹ́ àti àánú Ọlọ́run tó máa jáde dandan ní. Iye ọmọ tí àlẹ̀lẹ̀ bá kó wọnú ẹ̀kọ́ ló máa jáde. Lágbára Ọlọ́run, nínú àánú Ọlọ́run, Sunday ọmọ Adéyẹmọ á jáde nínú ayọ̀ àti aláàlá àtàláfíà. Á wá gbáyìí sí ju ti ìgbàanì lọ. Ṣùgbọ́n èèyàn ọmọ Yorùbá, ẹ fojú síbì kan, ibi tẹ́ ẹ lérò, ibi tẹ́ ẹ fojú sí, ẹ máa rí pé ọ̀rọ̀ máa bẹ́yìn yọ níbẹ̀, rẹ́rẹ́ máa rún níbẹ̀. Kí ni mo sọ? Rẹ́rẹ́ máa rún, ó máa discourage mind yín. Àbí kí n tẹ̀ dárúkọ ni, mi ò nídìí láti dárúkọ. Ó ń tì mí, ó ṣe mí pé kí n sọ. Àṣírí ti ń tú, but I will not talk. I won't say the name. Ẹ̀yin tẹ́ ẹ jó lólùfẹ́ mi, ẹ mọ̀ mí. Ẹ mọ̀ mí. Máa máa rọra sọ bí òwe ni. Ìdí tí mo ṣe ń prepare yín sílẹ̀ ni pé mo mọ̀. Ṣé bí gbà títọ́ olóyè ìṣẹ̀lẹ̀ kó tó ṣẹlẹ̀ lèmi ti ń sọ yí pé irú ẹ̀ máa ṣẹlẹ̀ kò lè ṣe. Ẹ lọ wo àwọn previous video mi kó tó di pé àtàkì yẹn ṣẹlẹ̀ náà. Mo máa ń sọ kò lè ṣe. It is bound to happen. Irú àwọn wọ̀nyí wọ́n máa lé wa, wọ́n máa mú wa. Kọ́lọ́run kó má fi wá lé wọn lọ́wọ́ ni. Kọ́lọ́run kó má fi wá fún wọn mú ni, kó fi wá jọba lé wọn lórí. Àdúrà táwa ń gbà nìyẹn. But it is bound to happen. Ìjà òmìnira la pé kì í ṣe ọ̀fẹ́. It's not free. Torí pé o gbọ́ freedom. Dọ́ọ̀mù inú ẹ̀yẹn gangan léwu tó wà ńbẹ̀. Dọ́ọ̀mù yẹn léwu. O fẹ́ jìjà òmìnira oròpọ̀ fẹ́ ni. Tó o bá ṣọ́ra, ọmọ á kú, aya á kú, ẹ̀gbọ́n á kú, àbúrò á kú. But àwọn tó jà lánàá níjọ́ kìíní àná tí wọ́n jà tán dẹ̀ yege nídìí ẹ̀. Ẹ lọ bí wọ́n tójú wọn rí, wọn ò bójú ẹ̀yìn ni. Bó ṣe ń ja ìjà yẹn lọ náà ń jà á, wọn ò bójú ẹ̀yìn. Ńgbà ọmọ wọn kú wọ́n ń jà lọ, aya wọn kú wọ́n ń jà lọ, ẹ̀gbọ́n wọn kú wọ́n ń jà lọ, ẹbí wọn lọ sí wọ́n ń ja ìjà yẹn lọ, wọn ò bójú ẹ̀yìn. Wọ́n dẹ̀ yege, wọ́n win at last. And that is why I am here to prepare you for that great news tó máa break out any moment. Any moment ìròyìn yẹn máa tàn jáde. Tó bá dẹ̀ ti jáde, ẹ mọ̀ pé àwọn kan wà, àwọn like bloggers or whatever, they don't care. Wọn ò mọ nǹkan tí ìwé èèyàn rọra ń fi pamọ́. Wọ́n á fọ́ ní gbóhà ẹ lọ gbọ́ lẹ́nu wọn. But ẹ rántí pé Ọmọlúkà dẹ̀ sọ kínní ìsílẹ̀ o. Rẹ́rẹ́ yẹn máa rún. Kí ni mo sọ? Wẹ́wẹ́ ó máa wú, wẹ́wẹ́ wú. Wẹ́wẹ́ wú, wẹ́wẹ́ wú. Mo fẹ́ try bóyá máa jọ ọmọ Èkó wò. Rẹ́rẹ́ wú, rẹ́rẹ́ wú, rẹ́rẹ́ wú,
rẹ́rẹ́rún ẹ̀kìtẹ̀ fìyẹn lẹ́jẹ̀ ìsọmọ àkókò lóríjìnà àkókò rẹ́rẹ́rún rí rẹ́rẹ́rún rẹ́rẹ́rún o rẹ́rẹ́rún rẹ́rẹ́rún. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, kò gbọ́dọ̀ sún yín, kò gbọ́dọ̀ rẹ̀ yín. Don't be discouraged. It is coming. Ibi tẹ́ ẹ lérò, oríṣiríṣi nǹkan ló lè jáde. Wọ́n lè bọ́ sí àwọn sọ pé at the end of the day a ti agree, kò sí tó burú náà, ti Yorùbá tábàjọ yìí ń ṣe papọ̀ ní Nàìjíríà kò sí tó burú. Wọ́n lè jáde, wọ́n lè gbé yẹn wá in a different way, but you don't know what is happening. Àwọn kan ti rí o, wọ́n máa sọ o. Tán bá ti rí, tán bá wá fọ́gbà yẹn gan mọ́lẹ̀, dàáyú sàbí o, ìyẹn òun ṣe tọmọlúkà mọ́. Ọ̀nì kí mi okun o, mọ̀ kí ẹ o, ìwọ gan okun o. Okun o. Make una dey laugh o. This thing na laughing matter o. But you know, some laughing, you go dey laugh like this, you go dey cry. Even some cry, you don't go cry am out, you go dey cry am inside. People go dey see you say you dey laugh, they don't know say you dey cry. Hey, Jesus Christ. Yoruba. Your number, wetin dey happen to una, your number. Jesus. Ombo, I am only saying this to prepare you for the future, for what is bound to happen any moment from now. And that is why I'm here for you. Because I knew for sure that a lot of you will be discouraged. A lot of you will turn back and say, I'm no longer interested in this. After all, I don't have a house in Nigeria. Even if I have a house in Nigeria, I will sell it. I will stay in the US and stay there. I will be in Canada. I can stay in UK. Even after my pension, I will get a house in Spain and live there for the rest of my life. I knew this would happen. And that is why I'm telling you this, that tẹ́ bá wá kọ̀, tẹ́ fagidile pé nítorí tẹ́ gbọ́ yẹ fẹ́ padà sẹ́yìn, ó léwu. Ó léwu. Tẹ́mi ò bá, that is me for you o. Jẹ́ kó máa rókì lọ́pọ̀ ẹ̀ pé ta ló lè jẹ gan-an? Ṣé ààrẹ Gani Adams ni? Tàbí olóyè Ìgbòho ni? Tàbọ́mọlúkà gan ni? Tàbọ́láyọmí Kòìkí? Tàbí Yèyé Dára? Tàbí Hamilton? Tàbí Máyégún? Tàbí Ọ̀ọ̀ni? Tàbí àbí Bàbá Akíntóyè? Tàbí Tàtúni? Tàbí George Akínọlá? Tàbí àwọn directorate? You will be thinking in your mind that who is that person Omoluka is referring to? Don't kill yourself. Don't think and sin against God. Ẹlòmí àmà mo ti ń rò náà bọ̀bọ̀ ìlú máa jẹ́ olórí burúkú ẹ̀. Mo ti mọ̀ pé ó máa gbàbọ̀dé. Wàá máa rò ibi tó ti ń ṣe bẹ́ẹ̀. Wàá ṣẹ̀. Just be patient. Ní sùúrù. Jẹ́ kó délẹ̀ náà. Àwọn tó máa sọ fún èmi kọ́lẹ̀ máa gbọ́ pé Yọba Joko. Ó ti sọ èdè lú mi o. Ọ̀rọ̀ àrùn mi ní ẹgbọ́bọ̀ ní Yọba Joko. Àwọn tó yé wọ́n ti understand tí mo sọ. Ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́ pé ìyàwó baálẹ̀ lájẹ. But I'm just trying to make myself happy. It is true. Some people say happiness is free. I believe that. But with what is going on in Yoruba land, happiness is so expensive nowadays. There are counterfeit, fake happiness now. You will see some people laughing, but you don't know what is going on underneath. You don't know what they are passing through. And when you see them, you will think they are happy. You will just look at them as, these people, they are so happy. Go to them. Push them harder and see what they're passing through. You will know that they are deeply crying, bitterly. Arogundade Gbọ́láhàn Adégbémiga. I am a son of Yoruba land. Original ọmọ Yorùbá. Tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́.
kódà mo gbìyànjú mo túnra mi kọ́ ìyá mi kọ́ mi mo gbọ́ bàbá mi kọ́ mi mo gbà èmi náà kọ́ra mi ò ní dárúkọ fún yín. We are still on this research as in ṣe findings bóyá òótọ́ ni tàbí kò ṣòótọ́ àti ṣe ìwádìí yẹn débì kan ó dẹ̀ ń jọ gàté kò jọ gàté. I won't talk, no amount of pushing ẹ lè push mi kí n sọ̀rọ̀. lẹ́wọ̀ báyìí wò kú ètò Prince Adéwálé wẹ́ apẹ̀kẹ́ mú ìyá jẹ́ ọ́ ẹ lè push mi kí n dárúkọ. I won't mention name but I've said it. Watch out, it's going to shock you. Watch out. Ayọ̀míkún Dáníjú àbí Dáníjú or Dáníjú, I don't know how to pronounce it. Mo ṣá mọ̀ pé Dáníjú ẹ̀fà mi sí ọmọ Yorùbá ni mí kọ́lá mi wà mẹ́ẹ̀ kí n rí Remido Dáníjú or Dòdòdò or Dáníjú or Redomi Dáníjú you know ẹ̀yin lẹ fà mí sí o wọ́n lẹ fà mí sí màá lè pé bó ṣe yẹ kí n pè ẹ má bínú sí mi ẹ gbọ́dọ̀ fi ṣe ìbínú. The voice that is out. tó bá mention Gani Adams is not my corporate, it's not my suspect. Mi ò dárúkọ fún yín ẹni voice note èmi ò tiẹ̀ mọ̀ anything nípa voice note tẹ́ ẹ̀ ń sọ nípa but èmi sọ fún yín wípé ibi tí ẹ lérò ẹ má jẹ́ ẹ má ra nídìí àti ṣẹ̀wá máa parọ́ fúnra wa náà. tó bá sọ pé Gani Adams gbowó ọ̀pọ̀lọpọ̀ yìí kò ní jọ yín lójú náà because majority yín lẹ̀ gbà ti Gani Adams tẹ́lẹ̀. èmi gbà tiẹ̀ ìdí tí mo fi gbà tiẹ̀ ṣé kí n sọ fún yín mo gbà tiẹ̀ torí pé ojú ọmọ Yorùbá bí mo ṣe gbà ti Tinubu tí mo gbà ti Sunday Igboho tí mo gbà ti Ọbásanjọ́ tí mo gbà ti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá òun mo ṣe gbà tiẹ̀. ṣùgbọ́n mo gbà tiẹ̀ mi ò gbà ti búburú tó bá ṣe o tó bá mo sọ mo tún sọ ìbá ṣe ààrẹ ẹnikẹ́ni tó gba ọ̀nà ẹ̀yìn tó lọ gba àbọ̀dè fún ìran Yorùbá á balẹ̀ lọ ni ó dalẹ̀ ni ó dẹ̀ gbọ́dọ̀ ó di dandan kó balẹ̀ lọ. ẹni bá dalẹ̀ ó máa balẹ̀ lọ ni. kò sí ẹni náà ìbá ṣe bàbá tó bí lọ́mọ ìbá ṣe ìyá tó bí lọ́mọ tó bá pẹ́ wà láyé ni màá sọ fún wọn pé tẹ́ ẹ bá dalẹ̀ ẹ balẹ̀ lọ ni kì í ṣe pè mí ìṣẹ́pè fún wọn ọ̀rọ̀ ni. tí n bá pinnu àti da ìran Yorùbá mo ti sọ kọlọ́n kó kúkú ti nínú àánú ẹ̀ kó jẹ́ ń gbayì ìdọ́jú alẹ́ mi kó kúkú máa mú mi lọ kó jẹ́ ń kú kí n mọ́ ọ lọ so that orúkọ yẹn ò ní parẹ́ no matter how bad it will be. wọ́n á sì rí méjì mẹ́ta tá a sọ pé Ọmọlúkà then YouTube gan ti ṣoore fún wa Facebook ti ṣoore the video will be there for life kò ní sọnù títí lẹ́ẹ̀ máa wò pé bàbá yìí ó gbìyànjú ó sàn bẹ́ẹ̀ ju pé kí n wà láyé kí n wá máa rẹ̀ sí ara mi tó fi àpò wá láéláé mo taka ibi dànù. so bó ṣe jẹ́ nìyẹn èmi ò dárúkọ ẹnikẹ́ni ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ fídíò tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ọ́díò ẹ̀yin lẹ́mọ bí tẹ́ ti gbé ọ́díò ti yín èmi ò mọ̀ nípa ọ́díò but what I want you people to know is that I want you to be prepared. Get yourself prepared that níbi tẹ́ ẹ̀ lérò ó máa jáde ó dẹ̀ máa mì yín ẹ gbọ́dọ̀ jẹ́ kó dùn yín ẹ gbọ́dọ̀ torí yẹn padà. Continuity agenda orin kan wà ó ní victory asata ẹ jẹ́ fi nọ́mbà síbẹ̀ ṣé ó nídìí gan káwọn èèyàn pè wọlé ni ẹ bá pè ń sìn yẹn wọ́n á fẹ́ máa mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ni àbí ká máa wádìí pé ta lẹ́nu yẹn ntẹ́lómi máa ṣe nìyẹn. So I think it will be better. Mo ti fi nọ́mbà síbẹ̀ already. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè ẹ lè pè nọ́mbà yẹn ti wà ó ti wà. So kí yẹn lọ bẹ́ẹ̀ rally kan máa wáyé tó máa milẹ̀ tìtì ní orílẹ̀-èdè Faransé. Rally tí mò ń sọ yìí ó máa milẹ̀ tìtìtìtì àbẹ́ ẹ̀gbọ́n tí mo sọ rally yẹn máa milẹ̀ gidi gan. Ẹ jẹ́ ń gbé màmá wa wọlé láti orílẹ̀-èdè gbogbo Europe ló fẹ́ wá ṣe rally yẹn ní France. Ìwọ tó o bá mọ̀ pé o wà ní European country tètè máa múra wọ́n máa sọ gbogbo àlàyé yẹn mo fẹ́ gbìyànjú àti gbéyà yẹn wọlé nsìn gbogbo àlàyé yẹn pátá
náà máa ṣe fún yín. ń bọ̀. Okay. So much. Let me try and see if I will get I'll get ìyá yẹn sìn. Okay. Okay, sure. Okay, màá get yẹn sìn. Rally yẹn ó máa ní agbára. Ó máa kí pọ́pọ́pọ́. Mo ń bọ̀. Màá gbé àwọn màmá wa yẹn wọlé sí i so that gbogbo wa á jọ bá wọn sọ̀rọ̀. Ẹ lè gbọ́ direct láti ẹnu wọn. Mo ní mo tún fi nọ́mbà yẹn sí o. Màmá wa. Have I changed the number? Mo ti rí nọ́mbà yẹn sìn. Rally tó fẹ́ wáyé ní Faransé bí Bẹ̀nẹ̀ fẹ́ bí Bẹ̀nẹ̀ kọ̀ wọ́n gbọ́dọ̀ fi olóyè sílẹ̀. Màmá wa a kí yín pé ẹ káàbọ̀ sórí ètò. Hello. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ṣé gan, a kí yín o. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ má bínú sí wa pé a kàn pè yín ní pàjáwìrì. A wà lórí ètò a fẹ́ kí ẹ bá wa ṣe àlàyé lórí rally tó fẹ́ wáyé ní Faransé lórílẹ̀‐èdè France. Ẹ bá wa ṣe àlàyé ọjọ́ tó máa wáyé àti bí àwọn tó bá fẹ́ wá bọ́n ṣe máa rìn sí. Ẹ bá wa ṣe àlàyé. Gbogbo àgbáyé ló ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́. Gbogbo àwọn tó wà ní Europe wọ́n ń gbọ́ báyìí, wọ́n dẹ̀ wà pẹ̀lú wa. Ó yá, gbóhùn sókè màmá. Ẹ kálẹ́ o gbogbo àwọn èèyàn wa. À ń lọ sí ilẹ̀ France nítorí pé Benin Republic wọn ò ní embassy sí ìlú òyìnbó ní London níbí báyìí. So a dẹ̀ feel wípé bàbá wa ó yẹ ká béèrè wọn ká mọ̀ pé kí ló dé tán mú wọn dání síbẹ̀. Ṣé tí ó bá jẹ́ Trump ni wọ́n mú sí kinní ẹ rò pé àwọn èèyàn Trump wọ́n á kàn jókòó lásán ni. So ìdí èyí la fi ń lọ sí France. France a dẹ̀ ń lọ yìí on the 5th of November ni wọ́n ṣe arrangement yẹn sí fún wa. Àwọn èèyàn wa àwọn ọmọ ìyá wa tán wà ní ilẹ̀ France ń bẹ̀ wọ́n ti ṣe ìwé tí a máa fi ṣe protest yẹn. So kò sí ìjayà kò sí ìbẹ̀rù. Àwọn tó bá fẹ́ wá àwọn tó fẹ́ wá láti London báwo àwọn tó fẹ́ wá láti London sí France ń bẹ̀ báwo náà ṣe máa rìnrìn wọn sí ibo lẹ ti máa pàdé tẹ́tijọ́ máa kọ́wọ́ rìn. Ṣé ọ̀nà méjì ni a wádìí sí. Okay. Aeroplane. Okay. Àti coach. Okay. Ní èyí tí owó ẹ̀ tí ó moderate ní àwọn méjèèjì yẹn. Okay. So ti aeroplane yẹn a máa lọ ní àárọ̀ ọjọ́ yẹn British Airways ní awádìí. Okay. A máa lọ ní ìjọ yẹn a dẹ̀ tún máa dé ní ìjọ yẹn. British Airways yẹn máa kúrò ní 7:15 ó dẹ̀ máa land ní 9:30. Okay. Sí France. Then a tún máa mú train láti bẹ̀ dé ibi tá à ń lọ síbi tá a ti máa lọ protest gangan. Àwọn èèyàn wa máa pàdé wa ní ibẹ̀. Okay. So nǹkan tí ó máa dá ká ṣe nísìnyí náà ni pé a máa fi gbogbo ẹ̀ sí orí platform. Bóyá ní ọ̀la àtú ti kó gbogbo ẹ̀ pọ̀ ibi tí a ti máa wọ train yẹn gangan àti plane a kó gbogbo ẹ̀ pọ̀ a jẹ́ kí wọ́n mọ̀. Ó dáa. Lẹ́ẹ̀kan sí kí ni déètì tí ẹ fi sí gangan ṣé àárín ọ̀sẹ̀ ni tàbí weekend? Àárín ọ̀sẹ̀ ni o ṣé mo fà ń lọ bá wọn
báwọn á lọ béèrè nǹkan ní ọ́fíìsì ni ok ó gbọ́dọ̀ jẹ́ ọjọ́ tó ń ṣiṣẹ́. ọjọ́ 5th ó gbọ́dọ̀ jẹ́ during the week ni o Okay. working day ìyẹn ni ọjọ́ Friday ọjọ́ Jímọ̀. Ìbéèrè tí mo tún fẹ́ ṣe ni pé ṣé àwọn London nìkan lẹ sọ fún tó fẹ́ wá sí France ni ṣé àwọn European country míì ò lè wá ní àwọn tó bá wà níbi Ireland ní Dublin tàbí tán wà ní Berlin tàbí tán wà ní Malta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé wọn ò lè rí ni. ẹ ti kí ilé ẹ gbogbo nǹkan tá a fẹ́ nìyẹn ní gbogbo wọn kọ́ yọjú kọ́ mọ̀ pé a ní èèyàn púpọ̀ bá bá ṣe pọ̀ sí ni níbikíbi tó bá ti lè wá ṣe mọ̀ ká má kàn jókòó bíi pé a lé èèyàn ṣe mọ̀ tó everywhere níbẹ̀ yẹn wọ́n láti Germany wọ́n lè parapọ̀ láti ìbò Italy gan wọ́n lè parapọ̀ mọ́ wa ká kúkú sójú kan náà nǹkan tó máa dà nìyẹn o ẹjọ́ ẹ bá wa sọ fáwọn èèyàn wa kó má jókòó lásán kó má fi ṣe pé máa jó lọ mọ̀ wọ ẹ̀yẹn bí àwọn kan ti ṣe ń sọ wípé ìran Yorùbá ò ṣeé jà fún ẹjọ́ ẹ jẹ́ ká dójú tì àwọn tó ń sọ bẹ́ẹ̀ ẹjọ́ ẹjẹ́ ajáde ẹjẹ́ anífẹ̀ẹ́ ara wa ẹjẹ́ ajáde o àwa ló mú síbẹ̀ yẹn ṣe mọ̀ àwa ló mú síbẹ̀ o so àdẹ̀bọ́dọ̀ béèrè. ẹ ṣe màmá mi lẹ́ẹ̀kan sí ẹ bá wa sọ date àti time kí gbogbo àwọn tó ń gbọ́ báyìí kan mọ ọjọ́ yẹn gangan. àgbọ̀dọ̀ béèrè àwọn èèyàn wa tọ́jọ́ nítorí Ọlọ́run. ọjọ́ yẹn náà ni 5th of Friday tá a máa mú yìí. Okay, on the 5th of November. ọjọ́ Friday. ní èyí tí àwa ti ṣe ni pé British Airways tí wọ́n ń lọ láti London ó dà pé Heathrow ní 7:15 ló máa take off ó dẹ̀ máa land ní 9:30 ní Charles de Gaulle ní France but àwọn èèyàn wá nípa tó máa mú train láti bẹ̀ àwọn á dẹ̀ wá pàdé wa níbi protest níbẹ̀. so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. ṣé ó níbi àwọn tó bá fẹ́ lọ ṣé ó ní nọ́mbà tó máa pè láti lè bá wọn búùkù tíkẹ́ẹ̀tì wọn sílẹ̀ láti lè because Yorùbá ní àìrìnpọ̀ ìmọ̀ ọjọ́ ọmọ ijó yà ni tẹ́ ẹ bá rìn papọ̀ ó tún máa pọ́n yín lé ó tún máa yẹ yín sí dáadáa ṣé nọ́mbà wà tí nọ́mbà bá wà ẹ bá wa pe nọ́mbà yẹn sì kí gbogbo àwọn tó bá ń gbọ́ máa gbọ́ so that nọ́mbà tó máa contact ní London níbẹ̀ àbí kò tí ì sí nọ́mbà. bẹ́ẹ̀ni sà. bóyá tá a bá máa padà ṣètò yẹn lọ́la tàbọ̀túnla a máa mú nọ́mbà wá so that àwọn tó bá fẹ́ lọ tó dẹ̀ fẹ́ búùkù tíkẹ́ẹ̀tì kan lè ó dáa a máa tún mú lọ́la. ẹ fún wa lọ́la. kò sí wàhálà. ẹjọ́ iṣẹ́ mọ̀ because gbogbo la fẹ́ jọ ṣe papọ̀ so ẹjọ́ ẹ fún wa títí ọ̀la ká mú nọ́mbà yẹn jáde. kò sí wàhálà kò sí wàhálà gbogbo wa lè rìn papọ̀. kò sí wàhálà. bọ́sà. ẹ ṣeun. bẹ́ẹ̀ ṣe sọ ẹjọ́ kó ẹ̀ sẹ́ndì sí Island o. pátápátá a ti sọ gbogbo wọn ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn gbogbo wọn ti ń gbọ́ ẹnìkan béèrè lọ́wọ́ wa bí ó ní èló ni owó tíkẹ́ẹ̀tì láti London síbẹ̀ ṣé ẹ láìdí ẹ àbí kẹ́nìyẹn bá yín sọ̀rọ̀. láti London a rí yes I see kíní tí a rí British Airways is about 120 ní British Airways tí a rí 120. 120 pounds. British Airways tí a rí 120. bẹ́ẹ̀ ni sà. ní British Airways tí a rí. ó ti dáa ẹ má jẹ́ ká fà á jìnà. ẹ má jẹ́ ká fà á jìnà àwọn tí mo ní àti gbọ́ yín bẹ́ẹ̀ yẹn àwọn tán bá nífẹ̀ẹ́ sí tán bá wa sọ a máa dàrẹ́tì wọn sọ́dọ̀ yín so that kán lè kẹ́lẹ̀ bá wọn ṣètò tíkẹ́ẹ̀tì wọn sílẹ̀. so àwọn tá a bá ti rí tó bá nífẹ̀ẹ́ sí à á dàrẹ́tì wọn sọ́dọ̀ yín kẹ́lẹ̀ bá wọn ṣètò tíkẹ́ẹ̀tì wọn. Okay. Yes, èmi á tẹ̀ sí send the number sí. ó dáa. bá ti ń gbé fóònù sílẹ̀ sí send the number sí. ó dáa. ní tó máa pè tí a máa fi tó ká lè rìn pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni kó lè yẹ wá. Ọmọlúkà tí ẹ̀yin ìyá ẹ̀yin àjẹ́ márùn-ún ẹ̀yin ìyá mi arógbá aṣọ má balẹ̀ tẹ́ ẹ bá ní ìyá ẹ̀yá mi òyìn fò lọ o tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá ẹ̀yá mi òyìn fò lọ o ẹ̀yin ìyá mi ọ̀sọ̀rọ̀ ńgà àtàpájà tẹsẹ̀ jẹ́ ìsì ábìrù jìlọ̀jìlọ̀
arúgbó aṣọ má balẹ̀ ajíjẹran tí ò léegun ìbá yín o mo sì bá yín o tó mọ́mì mi ẹ ṣé o ojú òní yín tí o a máa rí yín bá ẹ ṣé gan adúpẹ́ ó dáa kò sí wàhálà ẹ ṣeun tó bó ṣe rí lẹ́gbọ́n yẹn àní rí ju bẹ́ẹ̀ lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ mo sọ fún yín ní ẹ rántí tí mo fi bẹ̀rẹ̀ ó ń bọ̀ dùgbẹ̀dùgbẹ̀ ni ó máa já ṣùgbọ́n ẹ má jẹ́ kó discourage yín o lè ṣe kírú ẹ̀ má wáyé o ẹ nóòtì ẹ Ọmọlúkà lórúkọ tí mo jẹ́ mi ò ní ju bẹ́ẹ̀ lọ àti ẹ̀fẹ́ gba kọ́ kankan but mo ti pin nọ́mbà mi síbẹ̀ yín tẹ́ bá fẹ́ contact mi ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ kò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run á wà pẹ̀lú wa ojú òní tì wá o ẹ má gbàgbé Ọmọlúkà ẹ má fi sílẹ̀ ní ìrọ́wọ́ yín déédéé o ẹ jẹ́ kó yín ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé God will bless you Oòduà gbé wa o ẹ bá wa pín ẹ bá wa ṣí ẹ jẹ́ kó lọ náà lóde.